Ìyá Aládùkẹ́ or whatever. Me, I'm not supporting you because you are never my friend and you can never be my friend. You are part of people that hate my enemy. You are part of people that have been seeing me like Aláṣejù. Ìyá Aládùkẹ́, what they call your name? Torí pé tó wá pé ó ti ń listen sí mi ni, ó ní ṣubú tó ṣubú yìí. Sórí ìṣubú tó ṣubú yìí. Ìṣubú tó ṣubú yìí. Ó sì lè dìde. Ẹ̀yin kì í ṣe òpin. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó ti mọ́ọ̀kì ìyàwó Fẹ́mi Adébáyọ̀ tí wọ́n ti jà o. Arábìnrin tí a mọ̀ sí Ìyàn Aládùnkẹ́ ó ti mọ́ọ̀kì arábìnrin náà ó ní nípàpà pẹ̀lú náà ó ní kì í ṣe ara àwọn followers òun ó ní àwọn tí ó fẹ́ ìṣubú òun ni àwọn ọ̀rọ̀ tí Lizzy sọ nìyí ẹ jẹ́ ká gbọ́ látẹnu rẹ̀. Kì í ṣe òpin ìṣòmọ́tò rí yẹ kì í ṣọpin rẹ̀ èsì lè dìde má fààyè fún Sátánì ti gbogbo lórí already. Wèrè ló pọ̀ nínú yín ó dẹ̀ kí àwọn ọkùnrin tó ń fẹ́ ẹ̀yin obìnrin ìsìn mo kí ṣẹ́rí Nàìjíríà yìí ó yẹ kó máa fún àwọn ọkùnrin ní sálárì ó yẹ kó máa fún àwọn ọkùnrin ní sálárì ó yẹ kó máa fún àwọn ọkùnrin ní sálárì. Nàìjíríà tá wà yìí simple question simple topic simple analysis one topic. Ẹ ṣọ́ra fún Ìyábọ̀ Alice Òjó ẹ ṣọ́ra fún àwọn ẹ̀dá tó dàbí Ìyábọ̀ Alice Òjó ládùúgbò yín n tá n preach fún yín nìyẹn láti 1940. Ìyá Aládùkẹ́ tí gbogbo ọ̀rọ̀ ò bá kó ẹ lọ́gbọ́n nígbésí ayé ẹ̀ tó wá yìí ọ̀rọ̀ sísítà mi dáadáa tó ń taṣọ ìyàwó dádì mi nílùú Ìjẹ̀bú kò kọ́ ẹ lọ́gbọ́n kò kọ́ ẹ lọ́gbọ́n alẹ́ lè gbọ́n mọ́ sórí Ìyá Aládùkẹ́ ó yẹ kán mú ẹ kán so ọwọ́ ẹ mọ́ òpónà kán wá dá ìsọ̀tà sí ẹ lẹ́yìn kán wá yọ ẹgba kán sín ẹ látẹ̀yìn ọrùn kán sín ẹ dẹ́yìn ẹsẹ̀ látijọ́ tí mo ti fẹ́ ọkọ mi tọkọ mi ti fẹ́ mi ẹ bá pè ń gbẹ̀wù dání èmi náà ń gba pátá ẹ̀ dání kéèyàn tó lè tanrú àwa ẹ̀ kó tó lè rí pátá gbà lóbò wa ẹni yẹn ṣiṣẹ́ tẹ bá ní Mr. Lawal gbẹ̀wù dání èmi gan pa pátá ẹ̀ dání kéèyàn tó lè rírú àwa ìtàndò tó dé rèwà tó gbọmọ tó rèwà ọdún kẹfà là ń lò lọ yìí ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé èmi gan pa pátá dání irú àwọn olórí burúkú òbò òkèrún yẹn wọn ò mọ nǹkan tó ń pè marriage ọjọ́ tó o bá ti lọ́kọ ọkọ ẹnìkan lọ́rẹ́ ẹ̀ ọkọ ẹ̀ ò bá ní ọ̀rẹ́ 1 billion kò kàn ẹ́ o mọ nǹkan tó ń pè nílé ọkọ ni nítorí àti rí bí forí pamọ́ sí torí pé oníwà kò sustain nílé ọkọ ẹ olówó kò sustain nílé ọkọ ẹ onígbà kò sórí tí ìgbéyàwó ẹ bá fẹ́ túká yóò túká naturally. The worst thing tó yára pa obìnrin jù ní kí ìgbéyàwó ẹ túká lọ́wọ́ obìnrin ẹgbẹ́ ẹ. Mo sì sọ fún yín bí báyìí ní 2-3 weeks ago mo ní men don't kill women, women kill women. Mo sì ń bọ̀ wá yàn nánú ẹ̀ ṣẹ́rí tí fóònù ibà tún ti kú ẹ̀jọ́ ẹ̀mí mébí ìrọ̀lẹ́ alẹ́ Ìyàn Aládùkẹ́ àbí kí náà ń pè ẹ́ farabalẹ̀ ìwọ ló design ayé ẹ bẹ́ẹ̀ àwọn ọkùnrin kan wà téèyàn ò gbọdọ̀ fẹ́ láyé mo ń sọ̀rọ̀ kan lọ initially stepson mi ọmọ tó ń fẹ́ ní industry yẹn kí ló mú tí ò ṣe fẹ́ from day one kò kí ń ṣe pé kò ń ọmọ yẹn fẹ́ àbí wọn ń ra wọn fẹ́ but àsọtẹ́lẹ̀